check pe gbidi ko ni akabawa abifao ke ahunsa bi ke ekrokoko me ye lani ami blimble motivichi ebenke lani ami wa naigbe ni wa nani bi ni ato ni akeba wa blantai ke ahunsa bi neke ni chumone woke onupa ipi akpe ye jeme lumo onupa ni achame pe ne ni ambawa ni ameye ameboa moni check pe na ji na aju yo Tsofayelor ni Ekpakpa gbeke biana ke ahunsa bi ni amena wamo ye akocho emi ne iwo ibajale mi echon no iwo ni ichun neke nujumone
exam okoni ano town lokwe eliake ebanye balje sponsor ake waya kaseno kumwe ko ba dabushi ke hegbe ko ba ni oliake iyena kan nile yena kan hegbe ni o ba ne chemi o de shikape shi ake o ba ha hegbe ko ake kemfe cbn ni ofe mango nuka lo manyo papa kenke o gba iwo cbn ni no ye o dase e ba gbele sina koko ni kun e moko de mo be no ake ni de ane ma kote na machine no e wo boni ba fe wonye meye bibi ni amesheku na menye bibi alo ame awon ho ni me wa me school e toton work teenage mothers back to school boni ba fe ni wo ba mo ma me biya ni ame ya school eko neka bala kele boni dana ni chon ni e ba fo ni e be sheku e bile an ba da ni le hu e ya chon na kan be no be one generational problem ene me kali bi koko me ni fata e ha ga ana wo boni ni se ko lo ble ma bi asile yo ha o fe boni mo wo le ko ha ke ojeku e onye ctn no ni bi baba o ya ni wonye me bibi ye ke wo bi ke wonye ma bi ke wona ni me ni wo shia me ni amsale je wo sale na me nye lo le be ade ke etesibiko ni dole kole pe ni ye ke egla tu lo egla kante e ba pa to ni no bien le na si akeni osusu we bi ake ke eye gbe papa mi ye eye wa wi ko e no ha ye ya ba le ele wo masimo ni ma qualify ake hawa fe Ekpakpa foundation e susu mo ke yinto ni ke fe diene ake wa wole ni wo ke wa me ni ameyo gbe ko ma ni wa mo he ni ame ni ha ni wo fi e ko me ni wo tale adafi wo wo mi fotoro mo ko nu ege ko he ma ni wole e ja ke ko le moko e ha wale ake le ke ni tumo le ile tumo shaka ni ena ko he ko le ba tu ye wo be to ya ka gbo alo e to ja tu ye we ku no ko ma wole e ke wo ma le ri ake ya bi e no no le bi mo aju fio e wo ke ba jaje ko to mo baba o ni e ba wo sate ne ha ni gan èèyàn ló ètò náà bá iná wọ̀ fẹ́ ìbá àbàṣì ìwọ̀n máa pààyàn fàáṣì kò lè kó ní yẹ́yẹ́yẹ́ bua foundation rẹ̀ níbí ní ìtìránà náà lónà ìdààmú nkẹ́ má fẹ́ ẹ̀kẹ́ foundation rẹ̀ kó ní wọ́n yẹ níwọ̀kẹ́ wà èyí wà dán. Olupa ni Ekpakpa wena sanine sita uwoke ha ofinu eya woni liyo e ba wa yu mane ni etune ejimi tumo akele wa mo den te ken meju imo ibeli o pa le ken baba ne wo so le mo di ake mama ne pa mo efe no ko bu sisi ni ehesi ye la ma ni yito ni ehie lo pe aba ke ne lo nye ito ko e ye Kristo ba mi won to sile bi shani ni won flo fe mi won yo bi Kristo ni kleke bi ni shani ni e ba sai ni wa se ke wa fo wa ka de le ye wa di ye wa ni mo le ti fi lo ni fi ni jomo díẹ̀ kò lè lọ ṣe efe ìlànà fẹ́ẹ́ lọ kẹ́mi nítorí ẹgbẹ́ kankan lẹ́yìn amen. Ìwọ onímọ̀ọ́sẹ̀ ní ọ̀bí náà kẹ́ oṣù tẹ̀ sí àyè kẹ́ ẹ̀ṣẹ̀ ní ìpìlẹ̀
Agbawe here, Agbawe Kekle. Quello, it's a in the view. The suffer peace. Could you want me? Walk back here. I feel like putting call boy. I'll go for that. You walk back. Make my money. No more B. Or Mokokro bag. Amen. If I lay down, Duse ayabua nike kune ni ache ake hawofi Ekpakpa Foundation ne aye abua mesa ye ebua ke amekotokumi shika mesa wushi ke shika hamo kokure ameba ni akekwa nike foundation ni ache ne kuni iya ehala ke kadangwe fe aha mesa yehu ni ameke ameketua ke amehawa na amekie na ameke ha osu osiani ni leji senotalo ye neke be na chegbidi ne ina wiemo ni ekebane mimi nami ekwe oke shida baha Tsofayelor ake isumuna ikewo ibashiri kewe shere ni mita mufemu niba yene mita leshi mufemu ni eji hawa na mita leshi ake se notamo ni yepi ake no ni make kupe jake obana ake shi nime nami woke abakuma gan ale gan ada gan nyagbere shigbere ni wolu omi ani wona ale na kai beka ni gbere beka ida beka eshiri she no know what people in jake and wona ise ke wona ise be esheheni sake nime kenare awo ami mihu ifidani Gana hise, Gana naku hise, ra. Iku emoli eke jatu deja na ye. Kwe bele moe, kwe ka heni pesa ke na hise. Si wamo wadi ke chine na heni hao ne wamo wogbe shiso. Ago, ime kena me nifale ye ani wogwa agefi. Wokwa nifale. Boniga eji kedutumo wobi eni etumo Boniga eji kesu wobi eni ya su Boniga esile ke no feno wono eni yo radio station saboni organize jamen wono eni
abɔde yɛ ɔgane gane wɔno ɛnie wɔ wɔn na no ne atɔɔ ne nyɛ nneɛmɔ ano nyɛ nneɛma problem no na atɔɔ ne leadership problem leadership challenges ne ka atɔmɔmɔnkyɛ na atɔmɔmɔnyɛ ona no le ake de ono peji obaakwe o seni utano ta flate she oke o mama cha mama no botro mami no kwaake mini mana ke bashia no fio ni enelo mini wono fi no nelo como radio station kete la no wa jo ni la be wa jo ni kete la kweka ẹ̀yà kẹ̀kẹ́ lẹ́kẹ̀kẹ́ látẹ̀lú wọ́n lẹ́nu tó ikú ọwọ́ àbúrò ẹ̀yà àpapọ̀ ló èyí wọ̀n náà ẹ̀fẹ̀ government managing station lè wọ́ lọ́nà ìṣùgbọ́n lọ àmẹ́fà káfẹ́ ẹ̀yẹ wọ́n yóò dájẹ́ lẹ́ni tọ́ọ̀dù náà àti ẹ̀yà kàbá kẹ́kẹ́ ló lè èyí ìyá síkọ̀ wà látẹ̀lú wọ́n yóò lè wọ́n ká ọwọ́ kíákẹ́ ṣẹlẹ̀ kẹ́ndínlẹ̀ tàfàjẹ́ dìdí májẹ́kẹ́lẹ̀ kemajia nene womele akawo eta chukuya no what is we no ni na fi o ni wo fi wo pe no wo fi ni e ba na ke kule wo ba ta yi mama ko wo fi ni si bo e fe mu de ko mu o no bi bi o e o ku to bi bi o e o si afi o e ko ko bi fi mu ta fa je ka ni sika fún kutumu náà kòtò kùsẹ̀. Tàfà jẹ́ wọ́n yẹ kẹ́kẹ́ wọ́n yẹ máa kẹ́sí kẹ́kẹ́ wọ́n yẹ lùmọ́ ẹ̀. Kẹ́ wọ́n bẹ́ẹ̀ di tàfà jẹ́ mẹ́rin ní wọ́n yẹ sàtó ẹ̀wọ̀n sí à. Ṣùgbọ́n ló tọ̀ ní mẹ́rin akẹ́kọ̀ọ́ tí mẹ́rin ní wọ́n wọ́n tẹ́lẹ̀ kàtú mi ní wọ́n lè ṣe wọ́n tó wá fi rí àkẹ́hàn. Bàbá ọ̀sán mu àyà ni wọ́n máa lè kó bẹ́ẹ̀ alókè rẹ̀. Lọ́ọ̀dì ni mo bá lè tó bẹ́ẹ̀ nílẹ̀ ẹ̀dí mo ní àjẹ́ ètò ọ̀ máa olùgbà àlọ́ ètò ọ̀nù mọ́ bẹ́ẹ̀ ló ń tọ́ tí mo ní ìwé fi pè é àhẹ́ wò ká kẹ́tì wọ́n kúrú wọ́n hì wọ́n atúndí tí mo ní sàlẹ̀ wọ́n tún ní mà anáwọ̀ ìṣẹ́ bẹ́ẹ̀ ló ẹ̀ ló tọ́ wọn afẹ́ mi àbí mo sàn. Mà ábà bẹ́ẹ̀ máa ní ní mà ń jábà ákẹ́ akẹ́tẹ̀ mà ṣàgẹ́mì. Aka ni ma shagami ni jo ake ma ba na mi je fi omi e ba no ke ma be ni be bo na ke je bo mi o be no ma fi o je no ke je fi o je be o ba no so ma no pa ma ni ma ya me na wa je mo ni because o ni e pa o ni wo ne ha ni wo ke ma ni e fe wo no ni wo yi je wo ni wo fi ni sa wo fi wo ga ke shi tele ke me nípa ìfàyè ẹni ìdòwò ẹ níta lè ṣe ṣùgbọ́n yóò wà fòtó ẹ àyàkùnà àjèyí láàbí yẹ ẹsà ìmọ̀ àkẹ́kẹ́ ní fèémù ẹni ẹkẹ́ yọ ọsùn ìmọ̀ ẹni ìlú afẹ́ ní ẹ̀tẹ̀ bí i àyàfẹ́ bí wọ́n tẹ̀lé kúrò ní àwọn ní àmì fòtó ẹni wọ́n ní ẹgbẹ̀lẹ̀ wọ́n dà ṣùgbọ́n ina baba o no bi we wa ka na me ni play e fe aketiba but this shouldn't be so. The difference should start from here. Wọ́n kọ́ àkẹ́ bí ní ọba ní wọ́n fi. Fòtó dẹ̀ ìkẹ́ ìbáàpẹ̀ wọ̀ bí níta fúlàjẹ́ ẹ̀kọ́ dẹ̀ tí àmì sọ̀rọ̀ náà ni ṣì wọ́n lè ní àmì ní òjì ẹ̀wọ̀n ní àmì náà ẹ̀dí tàfà tí wọ́n bí yìí náà máa ń wọ́n náà bẹ́ fọ́ yàkàtà àbáfẹ́ mi ẹ̀kẹ́ fòtó dẹ̀ bá fi mi ẹ̀kọ́ à mẹ́rin ní báyà sí pé wọ́n á wà lọ́sọ̀ ìmẹ̀lú ẹ̀dútù òkú ẹ̀ àbáyé láfẹ́ mi á wà lọ́sọ̀ esani ekole ne nuko ni eji ba esani fotoro ni efi o empty ba shibeni ne kale wo shimu ake ne ke na gba ne ba ko ya be sa no fo bi fi mo mo ko ko ma ka na be ba fi e ba shi ako ya me da shi ibi baba o shi no ma ke ya ke jame aga wo ni ko tie aga wo ni wo we
wo la ku we no me trane ke wo ge wo no la si wo ka wo ke wo ge wo la wo ta wo na de wo e ka fumi na ke me wo ke tre bia ministry say first for the men damage head of department say na mo me kasi wo ye ku she be hemi ya ke o ba fe mo ni charge o eko o ni chuo mi o bona fi ni wo se na mo papa abai ko ni ko shi bi ene wo di no tumo ni te me shi na wo won na ma ji mo yo ga ma tra ni ko me aba Tata. Na. Esijene onika oye odeyo. Then the care foundation ya do shi yo ado bo no o me tamu. Na shika ka chuoye. Beta no ni ato. Bana fe foto ne akemu. Ni yi to ni o ka ho ba yo aba mi enu to o fe wo gode. Ha o ke chomo. Ni e we yi. Ebe ni sa ka e chomo. Bana fe mucho mucho ne ni ayemu ni to o to fe wo gode. Ba ye yo mo di le no akofre akoni ehie no to bel mo hale no to continue aye try to go nefe ni yi to ne aye mi drolo ma no ne se fe o de yo bi wo si o bi ene jo yi wo si o mo na le ni ke wo ba lo no bi o le ke wo akuse ke wo yo ya hi o so le mo ja ke no to fe ke fe ni wo po ana me wo to wo de Pwene ubo hini yebu Mcho wapio kudenche ubo yuhawo No felo ni ake atwe efo nye nya kujieko Ikefe hapa na bie wawo bia lo ishidani woke hapo Wake yewa nimo leji nubo Lise nubo hube Ijemo ke kafu woke hapo Ake ufuwa Obife Acho mcho Yesu Kristo Amen